Hello. Ẹ̀yin èèyàn mi. Nǹkan bẹ o, Jésù ṣàánú fún wa. Wọ́n ti gbàjọba o. Wọ́n ti gbàjọba o lọ́wọ́ ara wọn o. Ẹ̀sìn lágbára Ọlọ́run tó ń jà fún Naomi. Kò ní dójú ti gbogbo wa, kò ní dójú ti Naomi lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run agbára ò kí ń gbà o. Àdúrà ló máa ń gbà. Agbára kọ́. Wọ́n bá ní ìyá Mariam, ṣẹ́rí ọmọ tán bí mo sọ fún yín. Mo sọ fún wa pé Mary àti plan ẹ̀ ó ti sè, ó ti jiná, ó ti ṣe gbogbo, ó ti pẹ́ tó ti ń negotiate bóun ṣe fẹ́ gba ìjọba ní ààfin. Ilé ìpabambarì ẹ̀yin èèyàn wa. Ó ti plan ẹ wo gbogbo internet overnight, gbogbo internet ti gbà. Owó ẹ̀ tó ní ó fẹ́ fi pọ́ǹpù wàhálà, ó fẹ́ fi pọ́ǹpù jọ̀gbọ̀n sórí ààrẹ, orí ẹ̀ ló lè máa fi gbé tó gbogbo bá jẹ́ tọ́lọ́. Gbogbo nǹkan tó pamọ́ agbára láìpẹ́ láìjìnà lágbára àti jẹ́ Jésù Olúwa máa tó àṣírí ẹ̀ lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí. Naomi ò ní tẹ̀sán láti kúrò láàfin this time around. Bó ṣe dé, bó ṣe rí Mary àṣẹ bímọ. Mary à ń pe Naomi, àdúrà tó gbà fún òun jọ́ kìíní àná normal. Tó bá déèyàn bá gbàdúrà pé òun náà ní tiẹ̀ fọ́mọ́ tèmi sílẹ̀, ó lè bá èmi tọ́ ọmọ mi nígbà tí mo wà láyé tí mo wà láyé. Ó ṣà ń pa kùrù. Tadé ni ká wò lọ́mọ òun. Tadé ni ká wò lọ́mọ òun. Kábíyèsí ó fẹ́ gbà lọ́wọ́ ìyẹ́ kóun lọ tọ́. Kábíyèsí ni Mary ni àbí Naomi ni láìkú ẹ̀ kiri ẹnì kan fa ìwọ̀ ìṣègbèdú. Ọmọ mi lélẹ̀ èmi nìkan ọlọ́mọ ló máa tọ́ ọmọ ẹ̀. Èmi mo bímọ mi, èmi ni máa tọ́ nǹkan mi. Tí wọ́n bá wọ ọmọ tó fẹ́ bí fún kábíyèsí, Ọlọ́run á fún ẹ tiẹ̀. Ṣọ́lọ́run ò ti wá fún sí. Ó ti wá by all means pé kọ́lọ́run fún òun tó pé òun fẹ́ gbà, òun dẹ̀ ti ní tiẹ̀ sí. Fẹ́gbà tó ti ní tiẹ̀. Kí ni Naomi lọ sí hospital fún tó pe Naomi tó ní ibẹ̀ yẹn ló yà wá lẹ́nu. Òun ti bímọ. Naomi àdúrà tí Naomi gbà fún un kó wá gbàdúrà fún un. Bí Naomi ṣe lọ, ó bèèrè lọ́wọ́ kábíyèsí ní kó lọ náà. Ó dẹ̀ lọ. Gbogbo yín lẹ gbọ́ tí ìyá Mariam tó taari Naomi gọ́gọ́ níbi tó ti ń wọ ọmọ ní hospital ńgbà tó bá pé kí ló wá ṣe àfíra bí eré lẹ́lẹ́ ni Naomi sì sá kúrò lọ hospital níbi tó ti lọ gbàdúrà fún Mariam tó dẹ̀ lọ kí congrats. Tó lọ kí congratulations ẹ̀yin èèyàn mi kẹ́tẹ́ tí bẹ́ẹ̀ lẹ́jẹ̀ àti ṣiṣẹ́ yẹn ẹ ti gbọ́. Mo túbọ̀ ṣe gbogbo analysis yẹn again. At the end of the day, bí Naomi ṣe délé. Kó tó di alẹ́ ọjọ́ yẹn gbogbo nǹkan ti yí bírí. A gbọ́ pé Naomi sọ pé òun wo fọ́tò, òun wo kámẹ́rà, òun rí pé lóòótọ́ kábíyèsí bá Mariam sùn. At the end of the day, kí wá ni Naomi fẹ́ wá ṣe? Ṣé Naomi rẹ̀ sọ fún kábíyèsí pé bye àjọṣepọ̀ àwọn méjèèjì kò ní jọmọ́. Òun fẹ́ kúrò láti ìgbà yẹn láti moment àtà ìjẹta yìí ni Naomi àti kábíyèsí tó ti yẹ ṣáwọn ikọ̀ tẹ̀lé kan táì sínú wọn ti ń dùn táyọ̀ wọn ti kún. Kí ni Mariam bímọ tán báyìí? Wàhálà bẹ̀rẹ̀. Ashley Mariam ó lóun ti gbàjọba torí ó ti ní kí ìyá ẹ̀ lọ sí apartment Naomi. Ilé Naomi yẹn gangan tó ń bá kúrò lọ sí ibẹ̀ ló máa dé sí kán bẹ̀rẹ̀ sí ní lọ ọbẹ̀ kan lọ palẹ̀ mọ́. Ṣé rí gbogbo ẹrù Naomi tó wà ń bẹ̀ kẹ́ bá àwọn kó kúrò kẹ́ kó lọ sí guest house ìgbàkigbà tó bá fẹ́ kẹ́ lọ kó débẹ̀ kó lọ kó. But apartment tí Naomi yẹn ló ń fẹ́ gbé ibẹ̀ ló ń fẹ́ gbé o kán bẹ̀rẹ̀ sí ní túnṣe bí ìyá Mariam allegedly bá ṣe gbọ́ o wọ́n ní bó ṣe kó àwọn èèyàn lọ́bẹ̀ pẹ̀lú authority pé kán bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọ́n páàkì gbogbo ẹrù tó wà ní yàrá yẹn ní ilé Naomi kan kó gbogbo ẹ̀ lọ sí guest house torí tó ń bá kúrò lọ síta ibẹ̀ ló máa dé sí. Ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ àbẹ́ ìdáhùn wọn náà bẹ̀rẹ̀ sí ní kẹ́rù sọ àwọn kan wá ń bi mí léèrè pé kí ló dé tí ṣé kábíyèsí ò sí nílé? Kábíyèsí kúkú wà nílé gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní kábíyèsí ò tí sọ kankan wọ́n kàn wò wọ́n ràn ni. Wọ́n ní kábíyèsí kan wò wọ́n ràn
ó ní kó olúkálùkù exercise patience kán exercise patience náà ni nǹkan tó bá máa mú Mariam kúrò lọ síta tó tún wá sọ wípé ó máa wá sí ààfin láì tí ì ṣe gbogbo verification pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo ìwàkiwà pẹ̀lú gbogbo nǹkan burúkú pẹ̀lú bọ́ ṣe kí wọ́n ti ìyànjú ìkan wọ́n tún lọ bọ́ sí kan wọ́n ti ìyànjú kejì wọ́n tún lọ bọ́ sí kẹta wọ́n ti ìyànjú kẹta wọ́n tún lọ bọ́ sí kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ààfin yẹn náà ẹ tún wò náà ó ti bímọ ọ̀jọ̀gbọ́n ó ti bímọ ọmọ tó máa wádìí gbogbo nǹkan tó jẹ́ pé ọmọ tó jẹ́ pé tán bí wọ́n fẹ́ fi dáhùn bí wọ́n fẹ́ ṣàfẹ́ṣe ṣe trap láàfin yẹn ẹ tún wo another ìjọ̀gbọ̀n tó tún fẹ́ gbé kó kábíyèsí ege ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ mi àbẹ́ ìdáhùn wọ́n ní ìyá Mariam wọ́n ní ṣe tó ń tẹ̀lẹ̀ ṣùàṣùà ní ààfin sìn bó ṣe ń lọ ló ń bọ̀ bó ṣe ń lọ ló ń bọ̀ bó ṣe ń lọ ló ń bọ̀ ọmọ ẹ ti fún lágbára ó ti fún lótùmọ̀ kó ti fún ní gbogbo nǹkan wọ́n láwọn kí ló ń jẹ gẹ́gẹ́ bá ṣe gbọ́ o àwọn Ìgbèrà elders wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ tó ń lọ tó ń bọ̀ ní ààfin wọ́n ti bá rí ìka kan òwò wọn nídìí mọ́ wọ́n sìn wọ́n ti gbàjọba wọ́n ti ṣé kábíyèsí ló ní ìjọba ń sìn àbí Mariam ní gbogbo nǹkan pátápátá ti tọ́ ṣáàmà ń pọ̀ ti sọ rẹ̀ ó lóun yèyé lú of Ilé-Ifẹ̀ gbogbo position Naomi lòun fẹ́ gbà tọ́lọ̀ ń bá fún ṣe ni tọ́lọ̀ ń bá fún ṣe ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́ lẹ́rán ká máa wò Ọlọ́run tó ń gbèjà Naomi tó wà nídìí àrò tó ń sebẹ̀ nínú ìkòkò fún Naomi kò kúrò ń bẹ́ẹ̀ o téèyàn bá ti ní Ọlọ́run ó lóhun gbogbo bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo nǹkan màtíríà ilé ayé yìí asán nínú asán òfò nínú òfò wọ́n ní èrè kí ni fún ènìyàn kó jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí ẹ̀ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ká má rí Naomi wà láyé ó wà láàyè fún àwọn ọmọ ẹ̀ Naomi dúró digbí tó ń wo ìlérí Ọlọ́run nínú ayé ẹ̀ tó ń wo iṣẹ́ tọ́lọ́run máa ṣe bó ṣe fẹ́ gbé òun níjà tó kéèyàn ṣáà máa sin Ọlọ́run pẹ̀lú ẹwà ìwà mímọ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú inú kan Ọlọ́run á fún Naomi lálàáfíà títí di ọjọ́ alẹ́ títí dògbó Ọlọ́run á fáwa náà lálàáfíà títí dọjọ́ alẹ́ wa títí tá a máa fi dògbó àti ẹ̀yin àti èmi àti gbogbo àwọn olólùfẹ́ Naomi àbọ̀ Ọlọ́run á dá lórí wa Ọlọ́run ò ní dójú tì wá ojú ò ní tì wá láéláé wọ́n ní tó bá di díẹ̀ tíní báyìí tọ́mọ Ọlọ́run fẹ́ kó sí kòtò pé mọ̀nàmọ́ná kan àṣẹ yọ àṣẹ Olúwa ni mystery dẹ̀ ni ìjìnlẹ̀ ṣó yé wa báyìí ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ Naomi àbọ̀ Ọlọ́run á dájú lórí wa kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ ṣáà máa gbàdúrà fún Naomi Ọlọ́run kó gbèjà fún jà kó dìde nínú àánú ẹ̀ kó gbèjà fún Naomi jà lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ torí náà Jésù Olúwa wa àmín ẹ ṣé gan ẹ bá wa ṣe ẹ bá like ẹ̀yin èèyàn mi ẹ bá mi subscribe kí ẹ bá mi fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run á dájú lórí wa ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ fẹ́ Naomi ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ mi Jésù Olúwa Ọlọ́run ìyanu àbọ̀ Ọlọ́run á dájú lórí wa nǹkan kan níṣẹ́ mi wà a máa lò já ojú tá a fi bẹ̀rẹ̀ ojú náà la máa fi wo èrè àwọn èèyàn búburú torí Bíbélì sọ pé ó ní kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa ẹgbàárùn ní apá òsì wa pé ṣùgbọ́n kínkínní kan kì yóò súnmọ́ ẹnu ọ̀nà wa pé kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú bẹ́ẹ̀ náà ló àṣẹ Ọlọ́run ni Jésù Olúwa wa àmín ẹ ṣé gan bye.